Mo mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ ni ó ti rí fọ́nrán yìí. Onírọ́ burúkú. Onírọ́ burúkú. Ẹ máa tan ayé. Ẹ máa tan ayé. Ẹbọ ni kò dáa. Ẹbọ ni kò dáa. Ẹ ṣògùn dáadáa. Ẹ ṣe ògùn gidigidi. Ó yẹ ká pa ẹ́ dànù o. Ó yẹ ká pa ẹ́ dànù. Àwọn eléyìí àwọn olórí burúkú ni wọ́n o. Olórí burúkú ni wọ́n o. Ẹbọ ni ò dáa. Ẹbọ ni ò dáa. Ògùn pín lóòótọ́. Ògùn pín lóòótọ́. Ògùn pín. Ògùn pín. Ògùn náà lẹ́lòmí olóhùn ń ṣe ó sì ti ń ṣẹbọ. Ògùn náà lẹ́lòmí lóhùn ń ṣe yóò sì ti ń ṣẹbọ. Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ni. Àwọn náà máa ń sọ fáwọn A èèyàn. máa ń sọ fáwọn èèyàn. Àmọ́ kì í ṣe pé kó wá ní kí fúra mílẹ̀ kán gbé bọ̀tì ní báyìí. Kájọ́ bá sì mí. Kán máa yìn mí ní pop action. Pop action. Kí n dẹ̀ kú bẹ́ẹ̀. Kí n dẹ̀ kú bẹ́ẹ̀. Ó Ẹ̀yin bá ti kò mí ti tó. ó ṣe ọkọ̀ ìyá mi má Ó bínú. ṣeun awakọ̀ mi. Agbára mi ò ká ni. Adára mi ò káyò. Tó wá gbẹ́rẹ̀ jẹ́ náà ni lòun bá ń torí ẹ̀ ṣe bẹ́ẹ̀ fún wa máa làjẹ́ náà tiẹ̀. Máa làjẹ́ náà Ibi tó wá ọlọ́run kò fi wá sí. Ọlọ́run kò fi wá sí. Káyọ̀ nítorí kí wọ́n bá kú kékeré yìí náà ni. Káyọ̀ nítorí káwọn bá kú kékeré yìí náà ni. Èmi ẹ̀lú kún kéré o. Èmi kú kékeré o, èmi o, èmi ò ní kú kékeré. Nígbà tí mo forí kalẹ̀ fún bẹ́rẹ́. Nígbà tí ìforí kalẹ̀ fún bẹ́rẹ́. Mi sì forí kalẹ̀ fún ọ̀sán kankan. Bí ìforí kalẹ̀ fún ọ̀sà kankan. Ìpè oògùn tí mo fẹ́ lò sí ìpè lọ́lọ́run. Mo mọ̀ pé gbogbo wa la mọ nǹkan tí wọ́n ń pè ní oògùn. Bóyá o sùn nǹkan mára, àbò lo ìfúnpá, àbò ṣe òkígbẹ́, oògùn ni. Kí wá ní nǹkan tá à ń pè ní ẹbọ nínú Islam? Òun ni à ń pè ní shirik. Kí wá ní ìtumọ̀ shirik? Wọ́n ní in Islam, shirik means associating partners with Allah. Nínú Islam, kó o máa bá Allah wá orogún, òun ni shirik. It is the exact opposite of tawhid. Ìdàkejì tawhid ni. Kí ni nǹkan tá à ń pè ní tawhid? The fundamental belief in the absolute oneness and uniqueness of Allah. Ìgbàgbọ́ nínú Allah nìkan ṣo, gbogbo nǹkan kí nǹkan Allah nìkan ṣo ni kó o nígbàgbọ́ nú ẹ̀. As the ultimate sin in Islam, pé òun ni ẹ̀ṣẹ̀ tó burú jù o, it directly violates the belief that Allah shares no defined attributes or powers with anyone or anything. Òun ni ẹ̀ṣẹ̀ tó burú jù, torí tó bá ti ṣe oògùn tàbí tó bá ti lọ ń wá ìṣọ́ nídìí nǹkan kí nǹkan tàbí ẹnikẹ́ni, ó ti tako ìmọ̀ Allah lọ́kan. Allah nìkan ṣo ló gbọ́dọ̀ nígbàgbọ́ nú ẹ̀. Òun lè fi máa ń rí àwọn mùsùlùmí tó máa ń sọ pé la haula wala quwwata illa billah, pé kò sí agbára kan, kò sí oògùn kankan níbì kankan àyàfi Allah. Ìtumọ̀ ẹ̀ ni pé tó o bá ti ṣe oògùn, o ti ṣẹbọ sí Allah. Oògùn tí àáfàá yìí sọ ẹbọ ni. Tó o bá ti wá agbára sí ibi kankan, ẹbọ ni. Ẹni tó bá dẹ̀ ti ṣẹbọ sí Allah, ó máa wọná. Nǹkan tí àáfàá yìí sọ ẹbọ ni. Tá a bá wá fẹ́ tẹ̀lé ọ̀rọ̀ tí àáfàá yìí sọ, àáfàá yìí òun ò forí balẹ̀ fún gbẹ́rẹ̀, òun ò pe nǹkan kan ní Allah. Ẹ̀yin èèyàn wa, ìbẹ̀rẹ̀ tí máa ń pa àwọn mùsùlùmí yìí, irọ́ ti ba ayé wọn jẹ́. Àwọn tó ń bọ Ògún, tó ń bọ Ṣàngó, wọ́n sọ fún wọn pé kán má ṣe wípé ẹbọ ni, pé kò dá pọ́n máa wọná. Meanwhile, kò séèyàn kankan tó ń pe Ògún ní Ọlọ́run, kò séèyàn kankan tó pe Ṣàngó ní Ọlọ́run. Ọ̀tọ̀ ni Ọlọ́run Lódùmarè, ọ̀tọ̀ ni àwọn òrìṣà. Ẹ̀yin èèyàn wa, ẹ̀sìn Islam irọ́ lásán ni. Àáfàá yìí ti jẹ́ kó yé eyín wípé kò sí agbára kankan nínú Quran, kò sí agbára kankan lọ́dọ̀ Allah, kò sí agbára kankan nínú Islam. Gbogbo nǹkan tẹ́ ń ká, gbogbo àwọn ọ̀tàn tẹ́ ń ká yẹn fiction ni, kò ṣẹlẹ̀, irọ́ ni. Tó bá pàgbára wà ń bẹ̀, Muhammadu ò ní máa lo dà kó máa pààyàn. Ẹ̀yin èèyàn wa, ẹ jí. Àáfàá yìí, gbogbo àwọn nǹkan yìí la ti ń sọ tipẹ́ pé gbogbo kìíní irọ́ ni. Wọ́n kàn gbé ẹ̀sìn Islam wá kí wọ́n gba agbára wa lọ́wọ́ wa, kí wọ́n gba àmì ìdánimọ̀ wa lọ́wọ́ wa. Tán bá ń sọ fún yín pé kí Allah bá wa paná Adébọrẹ́, ìran Yorùbá, ìran kóòtù òjìrè ẹlẹ́bọ ni wá. Ìtumọ̀ ẹ̀ ni pé kí Allah bá àwọn pa ìran Yorùbá rẹ́. Wọ́n fẹ́ wá replace ẹ̀ pẹ̀lú àṣà àti ìṣe ti Lárúbáwá. Wọ́n fẹ́ sọ wá di ọmọ Lárúbáwá, wọ́n fẹ́ sọ ilẹ̀ wa di ilẹ̀ Lárúbáwá. Ẹ̀yin èèyàn wa, ẹ jí, ẹ má sùn. Ẹ padà lọ sílé yín. Nǹkan tó bá ń ṣe nílé yín ni kẹ́ ẹ lọ máa bá wọn ṣe. Kò sẹ́ni tó ń pe Ògún ní Ọlọ́run, kò sẹ́ni tó ń pe Ṣàngó ní Ọlọ́run, kò sẹ́ni tó ń pe Ọbàtálá ní Ọlọ́run. Ọlọ́run Lódùmarè ló fún wa ní àwọn òrìṣà yìí. Ká máa bá wọn sọ̀rọ̀, nǹkan tá a bá fẹ́, wọ́n á máa gbé wá sí ọ̀dọ̀ Ọlọ́run Lódùmarè. Ọlọ́run Lódùmarè á dẹ̀ máa fi àṣẹ sí. Ẹ jí, ẹ má sùn. Allah èrè lásán ni, èrè àwọn ọmọ Lárúbáwá, kò ní agbára kankan. Ṣé bí mo ń sọ fún yín pé paracetamol lágbára ju Allah lọ?
òótọ́ ni mò ń sọ fún yín, òun làwọn àfáà yìí náà jẹ́rìí sí yìí. Kò sí nǹkan kan nínú Islam, ẹ kàn ń ṣe àṣedànù ní ìwọ tó bá ń ṣe ẹ̀sìn Islam, ó kàn ń fi àkókò ẹ ṣòfò ní ìwọ tó bá ń ṣe Islam. Irọ́ lásán ni, àṣà àti ìṣe àwọn ọmọ Lárúbáwá ni, ẹ̀sìn fún àwọn Fúlàní ni. Àwọn Fúlàní kàn fẹ́ fi ẹ̀sìn Islam kí wọ́n fi pa wá, kí wọ́n fi pa wá rẹ́ lórí ilẹ̀ wa, kí wọ́n gba ilẹ̀ wa. Ẹ padà lọ sí ilé yín, nǹkan tó bá ń ṣe nílé yín ni kẹ́ ẹ lọ máa bá wọn ṣe. Allah kò kí ń ṣọlọ́run Olódùmarè, èrè lásán ni. Paracetamol 10 naira ó lágbára ju Allah lọ. Mo sọ yìí mo dúró, ó dìgbà.